يا راحلين عن الغيبة إننا بقلوبنا أرواحكم تتكلم. tí nǹkan bá ṣe èèyàn ẹni nǹkan bá ṣe tó bá wá tí gbogbo ayé bá ṣépè fún ẹ̀dá tí ìyá tó bí bá ṣàdúrà fún èpè gbogbo ayé ò ní mú. Ìyá tó bí ṣàdúrà fún gbogbo ayé wá ń ṣépè fún èpè òun yóò máa ré dànù ní. Allahu Akbar. Tí ìyá ẹ bá sì ṣépè fún àdúrà gbogbo ayé ò ní gbàálẹ̀. Arwahuna بعد الفراق كثيرة وقومنا في الحزن كمتتعلم. tí nǹkan bá ń ṣe ọmọ yóò sáré wá bá ìyá ẹ̀ àbí kó pè ya lérí fóònù pé màmá nǹkan báyìí ló ṣẹlẹ̀. Àmọ́ nísìnyí ba'dal firaq lẹ́yìn tí ìyá bá ti lọ arwahuna tatakallam ojú olókùtà ti máa bára wa sọ̀rọ̀. وكلنا بعد الفراق إذا مات أبوك ماتت نصيحة الله وإذا مات أخوك انكسرت يمناك وإذا ماتت أمك انطفأ نورك. الله أكبر الله أكبر. ẹni bàbá ẹ bá jáde láyé ńjọ́ náà ni ò ti ní kò ní gbóòótọ́ ọ̀rọ̀ mọ́. Ẹni ò bá ní bàbá láyé mọ́ kò ní lè gbọ́ ìṣítí tó jẹ́ òdodo mọ́. Gbogbo ẹni tó kù tí ń bá ń fún ní ìṣítí ó ṣeéṣe kó jẹ́ pé selfish interest àbí wọ́n preserve personal interest tí wọ́n ní. Àmọ́ bàbá èèyàn nìkan ni ò ní tọ̀yàn láyé. Bàbá nìkan ni ó máa ṣàdúrà tó kọ́ ọmọ òun ó dòun lọ. Ta ni ó ṣàdúrà láàrin wa pé kẹ́nìkan dòun lọ láì ṣọmọ ẹ̀. Allahu Akbar. Níjẹ́ tí àbá wa kú ìmọ́lẹ̀ ọmọ dòfò. Allahu Akbar. Obìnrin nìkan ní ìfẹ̀mí ẹlẹ́pẹ́ Ọlọ́run ikú tí ò bá pọ̀ mọ́ mi mo ṣetán Ọlọ́run. Ọlọ́run tó máa yá pé ẹ bá sì ní aláyé àbí tó sì ní bàbá láyé àwọn nǹkan kan wà táyé ó máa tìjú mọ́ lára. Kò sẹ́ni tí ó kọ ọmọ ọlọ́mọ ń kó lójú yẹ kó tó kọ́ ń kó ó mú sẹ́yìn náà. Tí a bá ní aláyé tó ní bàbá láyé ayé ò máa tìjú pé ẹ má jẹ́ abájà bá a bá bájà bàbá òdòdúkọ wá ìyé òdòdúkọ wá. Ànábì Yusuf alayhi salatu wassalam nígbà tí àwọn ẹgbẹ́ tí wọ́n mú kú olé bàbá wọn wá sí wọ́n jẹ́jẹ́. Ànábì Yakubu ó nífẹ̀ẹ́ Ànábì Yusuf dé ògóngó ó wá sí wọn bẹ́ẹ̀ ní yọjú náà kó wá dúró sórí òkè ìwò Yusuf yìí sì ń wọ àwọn ẹgbẹ́ àwọn náà wá kẹfín pé bàbá àwọn sì ń ṣọ́ àwọn wàhálù fil a'naq Ọgbẹ́ nǹkan lọ́rùn. wọ́n wá gbé Ànábì Yusuf nǹkan lọ́rùn wọ́n wá ń bá a ṣeré madamu yarawna anna Yaquba kana yanzur. Iyakumullah. Nígbàtí wọ́n rí pé Ànábì Yakubu ń wo àwọn wọ́n wá ń bá Yusuf ṣeré wọ́n gbé nǹkan lọ́rùn wọ́n ń ṣe gbogbo ẹ̀fún falamma inqata an-nazar lẹ́ẹ̀kan náà tó di pé ojú àwọn àti Ànábì Yakubu tí wọ́n ò ríra wọn mọ́ lẹ́ẹ̀kan náà rama nabiyallahi Yusuf ramyan anifa. Allah lẹ́ẹ̀kan náà ni wọ́n sọ Ànábì Yusuf dànù àtá débi pé ẹgbẹ́ ẹ̀ báyìí lè fẹ́ ẹ̀kan. Allahu Akbar. Wọ́n sọ ọ́lẹ̀ léjìjì. Ànábì Yusuf wá ń wo pé láàrin ìṣẹ́jú mélòó síra wọn àwọn tí ń kẹni ó dà wọn tí wọ́n wá ń fara níní bí tí máa rí tí yóò bá ní àbí bàbá láyé mọ́ ni. Wa qulubuna ba'da al-firaqi kaseeratun arwahuna بحزنك متتعلم يا راحلين عن الحبيبة إننا بقلوبنا أرواحكم تتكلم
Ànábì Yusuf wá sọ fún àwọn ẹgbẹ́ ẹ̀ ó ní iskini ma fọ́dí adọ́rà nílẹ̀ atash ó ní ẹjá kò gbẹ́ngbẹ́ mi ẹbá ń wá omi bàbá kan náà ló bí wọn àwọn ọmọ Ànábì Ọlọ́run ní gbogbo wọn wọ́n wá sọ fún Ànábì Yusuf pé yàsá ìgbàlẹ̀ àhàlà mẹ́lẹ̀káàbíbà Allahu akbar. Ìwọ lálàárọ̀. wọ́n ti gbọ́ngbọ́ tí Yusuf ń sọ fún bàbá ẹgbọ́n lálá yàsá ìgbàlẹ̀ àhàlà mẹ́lẹ̀káàbíbà odò ọ̀ṣàmsẹ̀ wal-qamara wal-kawakiba taskika wa tut'imka Ayakumullah. ìwọ alálà tí bó lálà pé àtòrùn àtòṣùpá gbogbo wọn forí balẹ̀ fún pé wọ́n kọ́ fún ẹ lómi lẹ́nu pé wọ́n kọ́ fún ẹ lóúnjẹ ibẹ̀ lára ti wá fún Ànábì Yusuf pé àṣáàrin ọ̀tá lòun wà látọ̀dún yìí ó wá tẹ́wọ́ sọ Ọlọ́run ó ní wọ Ọlọ́run yá sàmì ànájúwà Ọ̀yá sáàmì ànájíwá wọ̀yá rọ̀ ìmọ̀lẹ̀ gọ̀ọ̀kọ̀ wọ̀yá mú kíbàrà gbárùkọ́ àjírímẹ̀ nìyànlámi wọ̀yá mú kíbàrà gbárùkọ́ àjírímẹ̀ nìyànlámi. Ànábì Yusuf ní yá sáàmì ànájúwà ó ní wọ Ọlọ́run ẹnìkan ò ní kódà kéèyàn má fẹnu wí tí bá ń fẹ̀mí wí ìwọ Ọlọ́run gbọ́ Yá sáàmì ànájíwá wọ̀yá rọ̀ ìmọ̀lẹ̀ Ọ̀yára ìmọ̀lùbùká Ọlọ́run ìwọ́lọba tí rẹ̀ nílẹ́kùn àárín ọ̀tá mú wà yìí kò sẹ́nìkan àfiwọ́ Ọlọ́run wọ̀yá mú kíbàrà gbárùkọ́ àjírímẹ̀ nìyànlámi. يا راحلين عن العيبة إننا بقلوبنا أرواحنا تتكلم بقلوبنا أرواحنا تتكلم بقلوبنا أرواحنا تتكلم Yorùbá náà ríran wọ́n ní ìpàdé dojú àlá àfáà ní bikulubina arwahuna tatakallam nígbà tó kú bá lọ tán ẹ̀dẹ́ ò lágbára àti máa bá sọ̀rọ̀ mọ́ àmọ́ arwahuna ọ̀nà kan tó kù táàtì máa gbàbára wa sọ̀rọ̀ òun náà ni pẹ̀lú ẹ̀mí òun náà ni pẹ̀lú kíni ẹ̀mí ló kù táàtì máa bára wa sọ̀rọ̀ al-mawtu wan-nawm min jinsin wahid ikú àtòrun méjèèjì télọ̀ kan náà ló rọ́ṣọ wọn télọ̀ tó rọ́ṣọ ikú lóṣe kí ni òun náà ló rọ́ṣọ oorun àmọ́ ọ̀nà tí wọ́n gbà aṣọ kan náà ni wọ́n sì fi rán ọ̀nà tí wọ́n gbà rán méjèèjì lóṣe kí ni mọ́ yàtọ̀ síra wọn الله يتوفى الأنفس حين موتها الله أكبر والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى Bẹ́ẹ̀ bá mọ́ in tí ojú òkú rí inú sàárè, wọ́n dáhùn, wọ́n bá ní fàárí ó mọ̀. Wọ́n bá ní fàárí ó mọ̀. Gbogbo tó ń kọ́lọ̀ ń lè fún ẹ̀, yálà oní owó ni, yálà onípò ni, yálà ẹwà ni, àwọn tó ní jù lọ wà nínú sàárè. Ọwà nínú sàárè. Gbogbo orúgbó ń kọ́lọ̀ ń lè fún ẹ̀dá jọmọ́ ẹ má jẹ́ àárọ́ lọ́n fún ẹ má jẹ́ àádá kó má dàbí pé kò sẹ́lòmí lẹ́yìn wa mọ́ nígbàtà wà láyé ní o Ọlọ́run ní Allahu alladhi yatawaffa al-anfusa hina mawtiha Ọlọ́run ní èmi Ọlọ́run
èmi ní ń gbẹ̀mí lára ẹni tó bá fẹ́ kú. والتي لم تمت في منامها ẹni tó sùn náà ẹni tó sùn àsìkò tó sùn ẹ̀mí ò sí lára ẹ̀ mọ́. فيمسك التي قضى عليها الموت. àfọwọ́ Ibn Abbas radiyallahu anhu àti àwọn wa ba'dul mufassirin wọ́n ní تلتقي الأرواح الأحياء وأرواح الأموات في المنام فتتعرف ما شاء الله. ẹ̀mí ẹni tó kú àti ẹ̀mí ẹni tó sùn wọ́n pàdé lójú oorun. wọ́n bá pàdé lójú oorun فتتعرف wọ́n jọ máa wá they get to know each other. wọ́n jọ lájọṣe wọ́n bára wọn sọ̀rọ̀ tó fi jásí pé ní àwọn nǹkan kan wà béèyàn bá rí lójú oorun béèyàn bá rí àbò orí bàbá ẹ̀ ní tó bá sọ fún ẹ òdodo ni ọlọ́run fẹ́ sọ fún ẹ ọlọ́run ní kó sọ fún àwọn wọ́n jọ bára wọn ṣe títí tígbà tọ́lọ́wọ́n bá fẹ́ tọ́bọ̀ wá bára wọn ṣe tán fàyọ́mùsìkò التي قضى عليها الموت. tọ́bọ̀ wá ṣe tán àti ẹ̀mí ẹni tó kú àti ẹ̀mí ẹni tó sùn ẹ̀mí méjèèjì ó wá fẹ́ padà sínú ara wọn fàyọ́mùsìkò lẹ́bì قضى عليها الموت. ọlọ́run ó wá èyí tó ti kú ni ọlọ́run ó wá gba ẹ̀mí ẹ̀ yóò fẹ́ padà sínú ara ọlọ́run ó dá padà yóò jí mú. ويرسل الأخرى إلى أجل مسمى. ẹ̀wá rí yìí tó sùn ni yìí tó sùn ọlọ́run ó wà á mú ẹ̀mí ẹ̀ yóò dá padà sínú ara ìlà ajali musamma fúngbà díẹ̀ ni o èyí tọ́lọ́run dá padà látòjú oorun fúngbà díẹ̀ ni kódà 100 ọdún ìgbà díẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run. إن في ذلك لآيات لقوم يتفكرون. ọlọ́run ní bẹ́ẹ̀ bá máa rorí ni eléyìí náà tó fún yìí ṣe bẹ́ẹ̀ ni tó ti ń sùn tẹ́lẹ̀ tí mò ń dẹ́mi ẹ̀ padà sáyé ṣe bóun ló sùn tí mi ìdẹ́mi ẹ̀ padà mọ́ yìí. Allahu akbar. ṣe bóun ló fẹ́ dìde tí mo síìsì ẹ̀mí ẹ̀ yìí eléyìí ó máa jẹ́ kí gbogbo wa mọ̀ pé ayé kìí ṣàwà lọ. ńgbàtà bá ti wá mọ̀ bẹ́ẹ̀ kí ni ọ̀nà wo la lè fi lo ayé tà ní kú mọ́ ní tí mo fẹ́ sọ náà láàrin ìṣẹ́jú 5 ọ̀nà wo lè yẹ́ lè fi ṣe kí ni òun la lè fi lo ayé tà ní kú mọ́ eléyìí ló yẹ kó mú wá lómi torí pé ikú tó mú wá lẹ́lẹ́rùn kò sí ọ̀nà àbáyọ fún yìí àmọ́ èyí tó wá yẹ kó mú wa lẹ́mìí jù ní pé tá a bá kú báwo láti ṣẹ́kù tá a bá lọ tán báwo láti ṣẹ́kù bí mẹ́lẹ̀ àdéyíkà jẹ́ ní àwọn ṣàrọ̀fà تموت أنت ويبقى بما لديك جميعا واستري شرفا تموت أنت ويبقى منك ما سلف أفاني بما لديك واستري شرفا gbogbo tó ní pátá fira àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run fira àpọ́nlé lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run fira àpọ́nlé láyé kó tó kú láyé kílà fẹ́ fà pọ́nlé ṣe kílà fẹ́ fi ṣe jọmọ́ ẹni bá jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ní inna akramakum indallahi atqakum ẹni tó lápọ́nlé jù lọ́dọ̀ èmi ọlọ́run ní kíni ẹni tí bá ń bẹ̀rù èmi ọlọ́run ó mọ̀ pé wọ́n pàdé èmi ọlọ́run jọ kan in tí ó wà fílẹ̀ táyé ó fi máa rántí ẹ̀ tó bá pàdé èmi ọlọ́run ó ti wá ń ṣe látàyé lọ. bí máa dàbí kéde ní àwọn wàṣẹ̀rí ṣàwọ̀fà tẹ̀mú tó àǹtà wọ́yẹ̀ bùkọ́ ní kẹmẹ́ sẹ́lẹ̀fà. tẹ̀mú tó àǹtà bí màmá wa Khadija ti lọ ìwọ náà lọ
ويبقى منك ما سلف. in tí màmá wa Khadija tí wọ́n ṣe é lẹ̀ lánàá òun ni ó ṣẹ́kù lẹ́nìí nítawà náà ń ṣe lẹ́nìí ni ó ṣẹ́kù lọ́la. ذكراك إرثك فاجعل نعته حسنا. lẹ́gẹ̀sì tí gbogbo èèyàn gbogbo ẹ̀dá ọlọ́run tí wọ́n fi ilẹ̀ láyé òun náà ni ìtàwọn èèyàn máa rántí lẹ́yìn wọn. ẹlòmíì tó bá yọ pé ọmọ lágbájá rèé àwọn bàbá yín ṣe dáadáa nù ìlú yìí, ẹlòmíì máa sọ pé nígbà tí bàbá yín wà láyé kì í jẹ́ kó dúró tọmọ ọlọ́mọ ojú òní tìwọ́ náà. ẹlòmíì wọ́n sì máa sọ pé tọmọ lágbájá kò ní dáa fún bàbá yín lọ́nà ọ̀run. Dìkìráàkà ìrìsúkà. Dìkìráàkà ìrìsúkà. Ìjọ ọba fayé ṣe láyé ó máa rántí lẹ́gbẹ̀sì tí gbogbo wa lè fílẹ̀ òun náà ni ìrántí wa lẹ́yìn wa. Kí ni nílé Ọlọ́run kí làwọn yóò máa fi rántí wa? Láàárín ẹbí kí ni wọ́n fi rántí wa? Láàárín àdúgbò kí ni wọ́n fi rántí wa? Láàárín ọ̀rẹ́ àbí láàárín ìjọ kí làwọn èèyàn ìrántí wa ohun that will be the only legacy táà fi ilẹ̀ tàà bá lọ tán. Owó tàà ní kò mátà mọ́, ilé tàà kọ́ kò mátà mọ́, mọ́tò tàà lò kò mátà mọ́, position tàà hold ká tó kú láyé, somebody else will occupy that position. Dìkìrọ́ ìrìnsìkà. Ẹnìkan dákùndákù ó ń give speech níjọ́ kan. Ó nígbà tó ń wá sáàyè yìí, ó lóun wọ́n ti pé láti airport ni wọ́n ti pick òun up. Ìgbà tó ń dé wọ́n fòun sí the best hotel nínú ìlú náà. Ìgbà tó ń fẹ́ kúrò ní hotel wọ́n gbé mọ́tò tó wá fi gbé òun àwọn dénú hall. Ìgbà tó ń dénú hall jug tí wọ́n fi fún òun ní coffee very expensive one ni. Ó ní àmọ́ èní you can imagine bí ilé ayé ṣe kéré tó ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ lásì ẹni nígbà tó wá di ọdún yìí ó nígbà tó ń dé airport fún ara wọn lòun wá Uber. Ìgbà tó ń rí Uber tán hòtẹ́ẹ̀lì tágbára òun ká lòun gbà. Ìgbà tó ń fẹ́ kúrò ní hòtẹ́ẹ̀lì òun tún wá Uber dé venue ni. Ìgbà tó ń wá dé venue fún ara òun lòun ra table water tó ń fi ń báyé lọ nígbà tó ń give speech. Ó lòun wá realize pé gbogbo àpọ́nlé tẹ fún mi léṣe òun èmi kọ́ lẹ fún position tí mo wà lẹ́fún. Allah! Nítorí tó wá kẹ́mi lẹ fún ni ẹ fún mi nínú ẹ̀ lọ́dún ibi tí wọ́n náà wà lé ni. Ibi tó ń ṣe fún ẹ láyé ń wò mẹ́ wọ́n jẹ́ kó kù lọ́wọ́ ẹ̀ náà. Dìkìráàkà ìrìnsìkà. Nàtọ̀ wọ́n ni márùn-ún máa ṣàtọ̀ ní tàrí ìṣúná àrọ́fà. Ìgbogbo wa yìí káàtì bí ni wá, we are all writers. Yálà ọmọ nǹkan kò mọ gbogbo wa là ń kọ nǹkan. Ìwà tá ń wù yí à ń kọ nǹkan lẹ̀ ní tá bá sí mọ́ ń tá kọ wa yóò máa wá kà sí ti àwọn èèyàn. Ìkàlẹ̀ fọ́yà. Tá a bá kọ dáadáa, tá a bá fayé ṣiṣẹ́ rẹ̀. Láti òun náà ṣùgbọ́n kìyàtọ̀. Gbogbo ẹni rẹ̀ bá fayé lẹ̀ ayé máa sunkún ni. Wọ́n yìí ni ọ́sà àrọ́. Ẹni bá sì ń ṣe tí ò dá tí ó lè sọ lójú ẹ̀. Nígbà tó bá lọ tán ayé wà sọ pé alhamdulillah. Jẹ́mọ́, má jẹ́ káyé sọ alhamdulillah nígbà tó bá jáde láyé. Ìkàlẹ̀ fọ́yà. Allahu Akbar. Láti òun náà ṣùgbọ́n kìyàtọ̀. Ohun tí mo fẹ́ bí ẹ pé káyé ó sunkún tó bá lọ tán ni àbí wọ́n ṣe alhamdulillah. Wọ́n yìí ni ọ́sà àrọ́ ẹni kọ́ ní kọ́ wọ́n sọ. Annabi Muhammad sallallahu alaihi wasallam ka parí láti Annabi Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí yóò dá níbi. Ẹgbẹ́ yóò gbé sọ́rọ̀ ọ̀tá Annabi Annabi lọ́ndọ́ kan sallallahu alaihi wasallam. Ọwá gbé òkú kọjá lẹ́gbẹ̀ẹ́ Annabi. Annabi wá ní mustarihun. Ìní ìtú kọjá lẹ́gbẹ̀ẹ́ Annabi. Annabi ní mustarahu minhu sallallahu alaihi wasallam. Àwọn sàhábà wá bí Annabi pé qulta mustarih wa qulta mustarah minhu. Ma ma'na hadha? Wọ́n gbé nìkan kọjá, ó sọ pé mustarih. Ó gbé kan kọjá ní mustarah minhu. Kí ni ìtumọ̀ méjì? Annabi ní èyí tí wọ́n kọ́kọ́ gbé kọjá òun al-abdu al-mu'min ẹrú ọlọ́run yastarihu min nasbil hayati wa adhaha
ó lọ sinmi kúrò níbi ẹ̀tàn ayé wọ àdáhà àti ìnira ayé. Ìgbẹ́ tí mo mì ní olùgbàgbọ́ òdodo bá ti fayé lẹ̀ níjọ́ náà ní sinmi ẹ ti bẹ̀rẹ̀. Ó ní ìwà alẹ́lẹ̀ kejì tí wọ́n gbé pẹ̀lú mustara nínú ó ní òun wọlé abu al-kafir al-fajir eléri ibú nìyí. Àwọn ará àdúgbò wọ́n sinmi fún wal-bilad wash-shajar wad-dawa alẹ́bí ní kódà kìí ṣe èèyàn nìkan igi inú ìlú sinmi fún lórí gbogbo igi ló ti jáwé ẹ̀kan àti gbé ẹ̀ tí fi ń jógun. Lẹ́gbẹ́ wá jáde láyé igi náà sinmi. Wad-dawa àwọn dábà ọlọ́run ló mọye adìyẹ àtológbò tó ti jó lóòyẹ yóò sọ sínú apẹ lóòyẹ yóò sì dé pa àwọn yìí náà sinmi fún ìrúkẹ́ ààrẹ kẹrẹ ẹgbẹ́